وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكر الله والله خير الماكرين وليتك تهلو والأنام مريرة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا نلت منك الهدى فالكل هين وكل الذي فوق التراب تراب. látòrí bàbá wa Sàlátì Sheikh. Èdèrí gbogbo ẹ̀yin bàbá níkàlẹ̀ ń bí. Èdèrí àwọn àlùfáà, èdèrí àwọn khalifa. Ọjọ́ ti lọ, mo kí khalifa wa ní Ìwó tí wọ́n jẹ́ chairman Supreme Council fún Quadiriyah tèmi jẹ́ general secretary wọn. Mo kí bàbá bàtà súnkẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. Mo wá kí bàbá mi khalifa wa lẹ́dẹ̀ Fadilatu Sheikh Usman Isaaq Àìlára Olagunju. Mo fi ti àwọn tí mo kí ni mo fi kí gbogbo kalẹ̀. Ìwé tí ń bẹ lọ́wọ́ mi orúkọ rẹ̀ iná ni at-Tariqatul Qadiriyah fi biladi Yoruba ta'sisan wa tarikhan. Bí ojú ọ̀nà Qadiriyah ṣe bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá àti kí ni ìtàn rẹ̀ ta lọ́kọ́ náà ni ọ̀kan nínú ọmọ bàbá Sheikh Salati Sheikh al-Halqa Fadilatu Sheikh Nasir Abubakar Sheikh Salati. Ìwé náà bí ti ń bẹ lọ́wọ́ mi gbogbo pages ti ń bẹ ń bẹ 111 ni. Ìwé náà bí ti ń bẹ lọ́wọ́ mi wọ́n ṣe ìhìdáàrù ìyẹn ni pé dedication sí èèyàn mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò sí láyé mọ́, Ọlọ́run bá wa kẹ́ wọn. Ẹni àkọ́kọ́ nù wọn náà ni bàbá wa Maulana Yahya Salati Amirul Jaishi. Ẹlẹ́kejì náà ni bàbá wa ní Sakama, bàbá wa Abdullahi Sakama. Ẹlẹ́kẹta iná ni bàbá wa Ahmadu Rufai Akọ́ládé Búsẹ́rí Onímọ́gbó. Wọ́n ti lọ olóṣèlú ni wọ́n, àmọ́ máa fà ní wọ́n ṣe ìdárò tíra sáwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Lẹ́yìn ẹ̀ tẹ̀kìrízù mẹ́ta ìní bẹ́ẹ̀ tẹ̀kìrízù méjì tẹ̀kìdíìmù kan. Tẹ̀kìrízù ni pé orí ikọ̀ mo buwọ́lù. Àkọ́kọ́ nú ẹni tó ṣe tẹ̀kìrízù iná ni bàbá wa Dr. Khalilullahi Usmanu Godofu. Ẹlẹ́kejì nínú ẹni tó ṣe tẹ̀kìrízù iná lọ́mọ ẹ̀yà mi ta ní jẹ́ bẹ́ẹ̀ náà ni Dr. Bube Abubakar Salati. Tẹ̀kìrízù ẹlẹ́kẹta èmi tí mo dúró wájú yìí iná ni mo kọ́. Amátẹ̀mí ṣe tẹ̀kìrízù tẹ̀kìdíìmù ni. Lẹ́yìn tẹ̀kìdíìmù ni lọ́wọ́ kan mùkọ́dímà. Lẹ́yìn mùkọ́dímà àfáà wa ṣàlàyé nǹkan méjì mẹ́ta sínú tírà yìí. Abdullahi Damilóhùn. Nasiru Sheikh Abubakar Salati bahathuka hadha tuhfatul uquli bahathuka hadha tuhfatul uquli. Bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ ọpọlọ ó yẹ ká fi hàn ayé pé ṣe ọpọlọ ló ṣe. Nasiru Sheikh Abubakar Salati. Ọmọ bàbá Sheikh Abubakar Sheikh Salati táwọn jọ ọmọ bàbá wa Sheikh Ahmadu Rufai Dá Salati. Èyí ni Maulana Sheikh al-Halqa. Àwọn náà ni mò ń pè, àwọn ni mò ń kí, àwọn ni mò ń kan sára. Nasiru Sheikh Abubakar Salati bahathuka hadha tuhfatul uquli. Tíra fẹ́ ṣe tuhfatul uquli ni gift téèyàn lè ṣe fún nílàákàyè ni. Ìtìlàákàyè ń wá tí ó ká, ìtìlàákàyè fẹ́ rí ó kójọ sínú tírà yìí 111 pages. Yuduka fil kitabi duna shakki. Ìgbìyànjú yín nínú tírà yìí láìsí iyèméjì ń bẹ. Qimatuhu jammat bila hujuli. Òun
ní bálù púpọ̀ kò síbi tí wọ́n gbé tírà yìí dé tí wọn ò ní bẹ́rí fún mo kà á pẹ̀lú farabalẹ̀ mo kà á pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo kà á bí kúnlẹ̀ dín kọ́tí wọ́tà àní ìwà rí nǹkankan bẹ́ẹ̀ tayọ àǹfààní tó pọ̀ ìrí nǹkankan bẹ́ẹ̀ tó tayọ ń tọ́ yẹ kó gbọ́ lójú ọ̀nà Kàdìríyà yìí. àti àtúntàdá sí ibi kò lè máa bìn. nínú tí wọ́n sọ fún wa wọ́n jẹ́ òye wa wípé ní Kàdìríyà ti ń bẹ ńlọrin káàkọ́lọ́ wọn tó nàró àfáàndá sàlátì. mi ní àràká ti Sheikh ní ilé bùjúlì. nínú àwọn àfáà tí ń ṣe Kàdìríyà nílọrin kọ́lọ́ tó nàró àfáà sàlátì wọ́n dákọ̀ bàbá wa Muhammadu Awwal lérùbù wọ́n sì jẹ́ òye wa wípé bàbá ní záwíyà bàbá ní àti bẹ̀ni bàbá wa ń dá sàlátì ti tan náà pé ọ̀yẹ̀kẹ́mi náà ní záwíyà nínú àwọn tí wọ́n dákọ̀ nìyí. nínú àwọn tí wọ́n tún dákọ̀ bákan náà ni bàbá wa Sheikh Abdul Qadir tó bí bàbá Ìmáàmù Màlẹ́ òní bàbá wa Ìmáàmù Màlẹ́ òní ó kọ́ wọn ní Abdullah bàbá tó bí Abdullahi ní jẹ́ Abdul Hamidi bàbá tó bí Abdul Hamidi ní jẹ́ Abdul Qadiri tààlà Abdul Qadiri tí ń wí ní iná ni bàbá tó fẹ́ lọ Mẹ́kà tí wọ́n ń tọrọ gbọ́lọ̀ Mẹ́kà ní lọ ọlọ́njẹ́ ń kú Mẹ́kà bàbá wa ọba Ìlọrin Abdul Qadiri ọmọ bàbá wa Saliu òun lọ sọ bẹ́ẹ̀ wípé bọ́lọ̀ ń sì ṣe fẹ́ bí bàbá ní ṣe fẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run gbà fún Mẹ́kà náà ló kú sí eléyìí onílẹ̀lẹ́ẹ̀kejì tóun náà ní záwíà tí wọ́n ti ṣáájú ìgbà tọ́lọ́run náà rọ àfáàndá sàlátì. bìnà ṣírí torí pátálì Jìlánì. bàbá wa Salmanu Ake nínú àwọn táwọn náà ní záwíà ìní wọn ṣáájú àfáàndá sàlátì. àfáàndá sàlátì wá dé ìtọ́nà fi ṣàánú tiwọn ni wípé àwọn bàbá tó ṣáájú ni wọ́n wulẹ̀ ní záwíà ni wọ́n ṣe náṣírù tọ̀ríkọ̀ Kọ̀dìríyà ààyè wọn náà ni wọ́n ń jókòó kódà wọn fọ́ọ̀sì àwọn ọmọ wọn ẹni ó bá lè join kó join ẹni tí ó bá lè join kó fi ilẹ̀ ojú kan náà ni wọ́n wà ń bẹ̀ wọ́n ń ṣe tọlọ́hun. ìgbà tá àfáàndá rí i pé ní kíní ìdá bí wọ́n ti ń ṣe ìhọ́yẹ ká fi kún àfáàndá wa jáde kò jí ọmọ nílọrin nìkan àfáàndá wa gbé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àfáàndá gbé dé Abẹ́òkúta lọ́dọ̀ bàbá wọn Ọlọ́ngbọ́ àwọn àfáà wa látọ̀ Ọlọ́ngbọ́ náà ń bẹ àyàn Ọlọ́run kó ṣe dé adá fún yín jù báyìí lọ. àfáàndá gbé dé Ìbàdàn àfáàndá gbé dé gbogbo tí ń jẹ́ Ògùn state kódà níjẹ̀bú òde ń jò ní wàhálà káfẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ lórí ta ni a lè fi àsọ́ọ́là tì sí lọ́dọ̀ nípa àbẹ̀rẹ̀ Kọ̀dìríyà àwọn kan ń jà sí pé mi ní ń jẹ kàlífà Kọ̀dìríyà níjẹ̀bú òde àwọn méjì ẹnìkan wá pè mí ó ní gun ti sàlátì ló ń dúró sí oníṣùgbọ́n ẹnìkan ń bẹ ọ̀tọ̀ lẹni tó ń claim as leader ẹni tí ń sì ń claim as leader ni ọmọ abẹ́ sàlátì ni àmọ́ ní dákọ̀ ẹ̀ mú fòkó ẹ̀ ṣe sàrà. ìnáṣírí torí pátálì Jìlánì. ìmáàmù Jẹ̀bú Òde wọ́n wá pè mí wọ́n ní mo mọ̀ pé Kàdìríyà lẹ́yìn ẹgbẹ́ tẹ̀mọ́lẹ̀ sí fún mi ọ̀dọ̀ mi wọ́n gbé kéèsì wá ta ni ká gbà wípé àkọ́kọ́ ẹni òṣìṣẹ́ Kàdìríyà ní Jẹ̀bú Òde kò yé wa àwọn méjì ń jà sí ẹnìkan dúró ní mọ́síàbí sàlátì ẹnìkan dúró ní mọ́síàbí mi tẹni ní dúró èmi náà mo ní mo fowókọ rẹ̀ sí sàárà mọ́síàbí bàbá wa Nájímùdíìnì Kùbùrà ń bàdàn ni. bìnàṣírí torí pátálì Jìlánì. tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ fẹ́ kọ́ yanjú kì í ṣe bẹ̀lẹ́ tí máa fowókọ sí sàárà. wọ́n á pè mí wípé ní àwọn mòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀ ta lọ ṣáájú ara wọn mọ́ á pe ṣéwùrẹ̀ hálífà ẹgbọ́n ìwo lè mọ̀ nípa àárín yìí wọ́n ní ọ̀yá wọn náà dáadáa àwọn ṣe bá sùn nígbà tí tíra àwọn àjáde tí mo wá kà mọ́ wá rí wípé ní wọ́n ti ṣe bá sùn yẹn wọ́n sì rí ṣe wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé bàbá wa Sheikh Ahmadu Rufai Dasalati àwọn làkọ́kọ́ ẹni ó lọ ṣe náṣírù tọ̀ríkà Kàdìríyà níbẹ̀ òní tí ń túmọ̀ sí pé bàbá àdáńsẹ́ ń jọ̀gá fún Kàdìríyà lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá níjẹ̀bú Òde náà àwọn náà lọ̀gá mi. bìnàṣírí torí pátálì Jìlánì wúná Ìlọrin máàdìní nàṣúlì. lẹ́dẹ̀ẹ́ níbi tí wọ́n ti bí mi kí n tó dé lọ́rin níbi tí wọ́n ti kọ́ mi kéwú. àfáàndá náà lọ́wọ́ wọn ọ̀já lára wa níbi Kàdìríyà ìbẹ̀yìn àyè àti gbogbo ìlú kọ̀ọ̀kan. níjọ́ tí Kàdìríyà ọ̀tẹ̀tẹ̀ léyìí tí ọ̀jẹ̀ ti gbajúgbajà bàbá wa àbàtà súnkẹ́rẹ́ bàbá tó bí wọn àwọn ni wọ́n mú wájọ́ náà lọ́wọ́ ní 1962. bàbá wa àbàtà súnkẹ́rẹ́ tí mò ń wí mùrídí àfáàndá ni wọ́n
gbogbo àwọn mùrídù náà ń jọ́nà lọ́n gbogbo ibi tí wọ́n bá lọ iṣẹ́ àfa àwọn wọn lọ jẹ́ nígbà yà àfa dáná fúnra wọn tún wọ́n wá jà dáadáa ọwọ́ fáwọn àgbàlagbà wa bí Kàdìríyà ẹ̀dẹ́ ṣe wà nù iná ẹni bẹ́yà bá ń wádìí rẹ̀ yí pé níbo ní Ọlágúnjú pẹ̀lú àwọn sàlátì ẹni tí ọba bá tọ̀ gbọdọ̀ bá rọ̀bá bọ́ ọba sì ti rí i pé àwọn kan ni wọ́n ní àbdàlíyà lé lérí àbíkẹ́ gbọ́lá ní fún wọn tọ́wọ́ lọ́n sọ látọ̀pọ̀ fẹ́yìn náà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ́ wọn gbọ́lá àti yẹn dọ́là padà fáwọn tọ́lọ́rọ́. kàfí ìjànà òbínà Yorùbá wì kàdá káfí Ghana bì ní rọ̀rìn. bàbá wa tó wá gbìyànjú wọ́n fẹ́ Kàdìríyà dé Ghana wọ́n fẹ́ Kàdìríyà dé Benin bóò ní ti Kàdìríyà Ghana jẹ́ bàbá wa wọ́n rí pé àwọn ọmọ Ìlọrin pọ̀ ń Ghana tí wọ́n lọ ṣòwò wọ́n wá lọ gbogbo bí wọ́n bá sì lọ bẹ́ẹ̀ wọ́n gbìyànjú káwọn fi ìsìlámù lọ́lẹ̀ káwọn fi Kàdìríyà lélẹ̀ wọ́n wá ní mo fẹ́ lo ààfin ọba ń Ghana ọba tí ń bẹ lérí oyè ìjọ náà lọ́n pèrè ń pè wọ́n ń pè àfa ànásìrù kọ́ sí ẹ̀ nígbà wọ́n wá débẹ̀ wọ́n wá gbìyànjú eléyìí oníkáyì ló ti múlẹ̀ pẹ̀lú àwọn èèyàn mi wọ́n pa mí ni tí mo bá fi lè fẹ̀sìn wàsàníyà tí mo ṣe yìí tí mo bá fi lè fílẹ̀ wọ́n pa mí ni àmọ́ tí ń ṣe ní kọ̀rọ̀ èmi yóò ríra gbogbo mẹ́dàdì tó yẹ kí n fún yín bàbá náà bá bọ àfa Sàlátì ní ilé ńlá méjì lẹ́yìn eléyìí ni owó tó tó ọ̀nà rìn bàbá náà tún gbé fún àfa Sàlátì rí i pé ní owó tá a rí lójú ọ̀nà dáwà náà ládàá padà sí kò fi jẹun ọba ní ẹ bá ń wọlé níbi tó dá ilẹ̀ méjì wọ́n bá ra ilẹ̀ lọ́nà méjì ìkan bẹ ní Kùmáṣí ìkan bẹ ní Accra mọ́sálásí ni wọ́n fi méjèèjì kọ́ nínú àwọn ọmọ Ìlọrin tó gbọ́wọ́ Kàdìríyà lọ́dọ̀ wọn nígbà tí wọ́n wà ní Ghana òun náà níta ni bàbá wa Suleiman ọmọ ọba Ọ̀gáníjà nínú wọn ni Muhammadu Nuhu nínú wọn náà ni bàbá wa Bẹ́ẹ̀kì nínú àwọn tó gbowó Kàdìríyà lọ́dọ̀ wọn níbẹ̀ bí ti Ghana ṣe rí nù ni ní Àjàṣẹ́ bàbá wa tún ṣiṣẹ́ débẹ̀ bàbá wa Ahmadu Tẹ̀sílímù Àjàṣẹ́ àwọn ti kọ́kọ́ gbọ́ owó tàṣọ́wùfù kan lọ́dọ̀ Sheikh Ahmadu Bamba ní Senegal tí wọ́n ń pè ní Mùrídíyà tọ̀ríkọ́tù Mùrídíyà àmọ́ wọn practice ẹ̀ lájàṣẹ́ tí wọ́n fi pàdé Sheikh Salati ní Ghana wọ́n wá gbowó Kàdìríyà lọ́dọ̀ Sheikh Salati ní Ghana wọ́n wá padà dé Àjàṣẹ́ Benin wọ́n wá fẹ́ tọ̀ríkà Kàdìríyà lójú ọ̀nà Sheikh Salati wọ́n fẹ́ kámbẹ̀ wọ́n mú kó ń bẹ̀ wọ́n mú lọ Pọtulófò látọwọ́ wọn ó dé Pòbẹ́ látọwọ́ wọn ó dé Tuẹ ó dé àmọye ìlú káàkiri bẹ́ẹ̀ bí ti bẹ́ẹ̀ ni ṣe jẹ́ nù ni èyí tí mo wá fẹ́ fi gúnlẹ̀ Abdullahi. wọ́n kàbí fílì ṣáfìrì ìmàmì àwọn kàrísítọ́rì máùntì kìlì jẹ́lílì. ìbáṣepọ̀ tó dá wá ń bẹ láàrin àwọn àfáà wa ń Kánò lánàá níjẹta níjẹrin pẹ̀lú bàbá wa Ahmadu Rufai Salati. ìbáṣepọ̀ yẹn ń bẹ nígbà tí bàbá wa Ahmadu Rufai Salati ń bẹ pẹ̀lú bàbá wa Sheikh Nasiru Kabara. kódà nígbà tí bàbá wa Ahmadu Rufai papòdà tán bàbá wa Kabara ní Kánò wọn ò fi lè Salati lẹ̀ wọ́n pe bàbá wa Khalifa àkọ́kọ́ bàbá wa Ibrahim Shugaba wípé gbogbo ibi tá a bá ṣiṣẹ́ dé nílẹ̀ Yorùbá tí wọ́n fi Kàdìríyà lélẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá èmi Nasiru Kabara ń bọ̀ wá mo fẹ́ káàkiri ká ṣe ziyara débẹ̀ nínú ẹni tó tẹ̀lé wọn wá láti Kánò ìjọ náà ni bàbá wa Yusufu Mọ́kúrárì nígbà wọn dé Ìlọrin bàbá wa Shugaba kún wọn bàbá wa Ìsíákà méjèèjì Apálándó àtàlápèkì àwọn náà kún wọn kúrò Ìlọrin wọn lọ Abẹ́òkúta bàbá wa Abdulaziz Ọlọ́ngbọ́ kún wọn lẹ́yìn yẹn lábẹ́òkúta tí bàbá Abdulaziz Ọlọ́ngbọ́ kún wọn lọ Àjàṣẹ́ wọ́n kúrò lájàṣẹ́ wọ́n lọ Ghana wọ́n darí wálé that was 1968 and that was to be precise the first visitation to be made by Maulana Sheikh Ahmad Rufai to here in the southwest joining his own work with the work of Sheikh Salati. Ibo tó di 1975 wọ́n tó lọ Iraq wọ́n lọ Beirut wọ́n lọ Masari wọ́n lọ Hijaz wọ́n lọ Beirut wọ́n lọ gbogbo àwọn ìlú ní káàkiri nínú àwọn tí wọ́n jọ London náà ni bàbá wa Ibrahim Meimansa nígbà bàbá wa Ibrahim Meimansa dé wọ́n wá kọ experience wọn níbi ìrìn àjò tí wọ́n lọ yẹn wọ́n kọ sínú tírà tí wọ́n ń pè ní Taysirul Khallad fi rihlati ila Misr wal Hijazi wal Iraqi
níparí ọ̀rọ̀ mi tí a bá wá ní tara lè fi Sheikh Salati jọ pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ṣe wọ́n gbọ̀gá ń bẹ̀ ìwọ náà ibi tí wọ́n ti bí ọ̀ntọ́ ọba bá tí wọ́n ṣe ń bẹ̀ gbìyànjú ọ̀nà dáadáa wo ló fi kún títí ẹ̀ ó fi yàtọ̀ tí wọ́n fi mọ̀ pọ̀ contribute òun kóta nígbà fáǹdà dé wọ́n ti ń ṣe Quadiriyah àmọ́ Quadiriyah abẹ́ẹ̀nú lé ni ní gbogbo ilẹ̀ Yorùbá abẹ́ẹ̀nú lé ni kódà èyí tí wọ́n ń ṣe ń Kánò abẹ́ẹ̀nú lé ni tó ti bí bàbá wa Àdàmú Námájì ṣe wà ń bẹ̀ tó ti bí bàbá wa Kàdàrá ṣe wà ń bẹ̀ tó ti bí bàbá wa Málàm Bàbá ṣe wà ń bẹ̀ tó ti bí gbogbo àwọn bàbá wa ṣe wà ń bẹ̀ níta àfáàdá fi gbáwájú ni pé òun lọ fún káàkiri tí wọ́n bá wá ń ṣe fáàrí lónìí ní Athens City ní Greece tíra kan bẹ wọ́n ń pè ní al-Musaffa fi ilmi usul al-fiqh ẹni tó kọ́ ni Sheikh Ahmad bin Muhammad bin Ali al-Wazir tó papòdà ní 1372 Hijriya Darul Fikri al-Mu'asir ní Beirut ní Lebanon ẹni wọ́n ti tẹ̀ tíra náà. wọ́n kàmí Shafi'i imami. gbogbo tíra ní pátápátá pages rẹ̀ ní 110 ni àmọ́ tẹ́ bá dé page 21 níbẹ̀ wọ́n dáko èèyàn méjì níbẹ̀ wọ́n dáko Tani wọ́n dáko Aristo wọ́n sì dáko Imam Shafi'i wọ́n ní iniftakarati Athena Athens City lẹ́ni tí ń jẹ́ capital Greece ìmọ̀ ṣe fáàrí pẹ̀lú ẹnìkan òun náà ni Aristo tí a bá bí wípé kí ni erí lára Aristo tẹ́ fi ṣe fáàrí yóò ní Aristo ní nábìgà wa ní Greece nítorí pé òun ló introduce the knowledge of mantic ilmul mantic Aristo ló mú wáyé èyí ni làwọn màálù rẹ̀ ní Greece ni wọ́n fi máa fi kọ rẹ̀ ṣe fáàrí pọ́ùn ló mú tí gbogbo èèyàn ẹ̀kọ́ tí gbogbo èèyàn ń kọ́ títí dòní òun ló mú wá. Imam Shafi'i òun náà lọ́tọ̀ wára ilmu usulil fiqh ní Baghdadi wọ́n fi Imam Shafi'i náà ṣe fáàrí àṣẹ nílọrin àti gbogbo ilẹ̀ Yorùbá kódà àti láfíríkà Sheikhuna Ahmadu Rufai Dasalati àwọn náà wọ́n fi ṣe fáàrí gẹ́gẹ́ bí wọ́n ti ń fi Aristo ṣe fáàrí tí wọ́n fi Imam Shafi'i. wọ́n kàwé sílé Shafi'i imami àwọn Aristo limantiki lijali. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. èló wá ní tíra yìí èló ni Sheikh Nasir Salati àwọn ni wọ́n kọ tíra yìí gẹ́gẹ́ bá ti wí mo ti ṣọ̀gbìyànjú wọn iye táwọn fi ilẹ̀ nítọ́lọ́ǹkà nẹ́bí 1000 ni àmọ́ wọ́n pé ọba tọ́lọ̀ ń bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ o lè fi 20,000 lẹ̀ fẹ́ ọkàn o àbí kò fi 20,000 lẹ̀ kó ní kí wọ́n mú márùn wá ó fún yàn gbogbo àwọn tó bá fún ni lọ́lọ́run fún ńlá dálé lérí àmọ́ wọ́n tó bá jẹ́ wípé ní dẹ̀ndẹ̀lẹ̀ bó ti wà yìí náà ni ó ní ju 1,000 lọ 1,000 ní per copy.